ẹ̀yin olólùfẹ́ wa èdè yíyẹ ní yẹyẹlé láṣẹ Elédùmarè ayé yín kalẹ̀ rírọ̀ báyìí ní rọ àdàbà lọ́rùn láṣẹ Elédùmarè ayé yín á rọrùn dọjọ́ alẹ́ ẹ ò gbogbo igi tẹ́lẹ́gẹ́dẹ́ bá fọwọ́ lé dídún ní dún láṣẹ Elédùmarè gbogbo tí ẹ bá dáwọ́lé á máa dúndún rè fún yín á dẹ̀ máa fọhùn rè fún yín. mo tún dórí ètò lónìí lórí ètò yín ètò wa ẹwà èdè gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ wípé ètò tó kún fọ́gbọ́n àti òye ni. nǹkan kan wà tí mo fẹ́ pè wá ṣàkíyèsí àwọn ọmọ kóòtù àjíbí. kí ni nǹkan ọ̀hún? òun náà ni ẹranko tá à ń lò tá a fi ń ṣe àsíá ẹgbẹ́ tí wọ́n dá sílẹ̀ ìyẹn ní ilẹ̀ abínibí wa eléyìí tí í ṣe àmọ̀tẹ́kùn. àwọn ìyapa ẹnu wà lórí ẹranko tá à ń lò yìí tó dúró gẹ́gẹ́ bí àmọ̀tẹ́kùn. ṣe rí ẹranko tá a pè ní àmọ̀tẹ́kùn yìí ó jẹ́ ẹranko tó jẹ́ wípé ẹranko náà burú kí àwọn ọdẹ tó lè ṣalábàápàdé rẹ̀ ìyẹn nínú igbó ọ̀nà máa ń jìn gan nínú igbó aginjù torí ẹranko tó burú ni tí kì í rí ọmọ èèyàn sójú. ṣe rí ẹranko yìí tí wọ́n bá a pàdé nínú igbó ọdẹ tó bá a pàdé òun gan mọ̀ pé òun bá nǹkan ńlá pàdé torí ipò burú lọ́fà tí wọ́n fi máa ń lo awọ rẹ̀ níbi oyè torí wípé awọ náà awọ tó ṣọ̀wọ́n láti rí ni. ẹ wàá wo ẹranko yìí tá a pè ní àmọ̀tẹ́kùn yìí òun àti ẹkùn wọ́n jọra wọn. ṣe rí ẹkùn òun tiẹ̀ kò ṣòro láti rí fáwọn ọdẹ nínú igbó ṣùgbọ́n àmọ̀tẹ́kùn ó ṣòro púpọ̀ láti rí fáwọn ọdẹ nínú igbó. ṣe wá rí ẹranko àmọ̀tẹ́kùn yìí òun lẹ̀ ń wò lójú àwòrán yìí yẹn ẹ rí i pé ẹranko yìí ó ní àmì ní ojú rẹ̀ wálẹ̀ tó dàbí tó ń sunkún téèyàn bá jìnnà sí lọ́ọ̀kan lọ́fà táwọn bàbá wa tí wọ́n fi máa ń pò wípé asunkún pa ni bí àmọ̀tẹ́kùn torí àmì ojú rẹ̀ ó dàbí ìpò ń sunkún. ẹ wàá rí ẹkùn eléyìí tẹ́ ń wò lójú àwòrán yìí ẹ rí i pé òun ò ní àmì náà òun dá dúró òun gangan làwọn èèyàn wá máa ń lò dípò àmọ̀tẹ́kùn. ẹkùn kọ́ lámọ̀tẹ́kùn àmọ̀tẹ́kùn yàtọ̀ sẹ́kùn. àmọ̀tẹ́kùn òun ni títà táwọn ilé ìbò pè. ẹ wàá rí ẹkùn òun ni leopard. ṣe rí i pé yàtọ̀ wà ń bẹ ẹ mọ̀jà gbé síra wọn gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé lórí ètò ìgbòho nǹkan tó bá rújú báyìí là máa ń gbìyànjú láti yànnàná fúnra wa ẹ mọ̀jà ká gbé síra wọn. ṣe wá rí ẹranko kan náà wà tóun náà jọ wọ́n báyìí òun ni màá fi sórí ètò ẹni tó bá mọ orúkọ ẹ̀ ní Yorùbá kó bá mi fi sábẹ́ fídíò yìí wọ́n ń pè ní lynx àwọn òyìnbó ń pè ní lynx ẹni tó bá mọ orúkọ ẹranko náà kó bá ń fi sí abẹ́ fídíò yìí káwò bọ́yá àwọn èèyàn mọ orúkọ náà ṣe ẹ má jẹ́ ká gbé síra wọn torí àwòrán kan wà tí wọ́n yẹ àwọn ikọ̀ tuntun yìí sí tí í ṣe àmọ̀tẹ́kùn tí wọ́n wá fi ẹranko ẹkùn sí ẹkùn yàtọ̀ sámọ̀tẹ́kùn àmọ̀tẹ́kùn yàtọ̀ sẹ́kùn àníri jù báyìí. Ìlọ́kọ̀ pírẹsẹ̀ntà lórúkọ tẹ̀mí ń jẹ́ kàkà kí Elédùmarè nì tí ń fìgbà gbogbo fọ̀rẹ̀ sí ti aráyé eré báyìí lẹ́ẹ̀ máa fi ti ń gbọ́ láṣẹ Elédùmarè ẹ ò ní fi ti yín gbọ́ bí. ẹ wo ẹ tẹ̀lé ẹwà èdè Facebook page kẹ́ lè máa gbádùn àwọn ètò wa lọ́lọ́kan òjọ̀kan ó dàbọ̀ ẹ jọ̀ọ́ tẹ́ bá lè ṣe alábàápàdé fídíò yìí ẹ bá mi share ẹ like page wa kẹ́ follow page wa ó dàbọ̀.